A kú dédé wòyí gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé. Ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnujọ TV, ìkànnì tí ẹ ti máa ń gbádùn ètò lọ́kan òjọ̀kan. Tòní la tún mú dé. Kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí? Ó dá lérí challenges in marriage, tàbí ká sọ pé marriage challenges. Ìyẹn ni pé ìdojúkọ tí àwọn lọ́kọláya tó máa ń dojúkọ gẹ́gẹ́ bí ìṣòro nígbà tí wọ́n bá ṣe ìgbéyàwó tán. Eléyìí tó máa ń fa ìtúká tàbí kí ìfẹ́ tó péye kó má sí nínú ìgbéyàwó yẹn. Òun ni tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ní ìkànnì Àtẹnujọ TV. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Kí ni ohun tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Ẹnìkan ló wá bá mi, ló sọ̀rọ̀ ìgbésí ayé ìyàwó wọn, ìgbéyàwó wọn ló wá ṣàlàyé ẹ̀ fún mi nípa bí ìgbéyàwó wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àti bó ṣe túká. Kí ló fà á tí ìgbéyàwó yẹn fi túká? Èyí ni ẹni tó sọ̀rọ̀ yìí ló fi ní, ó ní bí ẹ bá rí àlùfáà, tẹ́ ẹ bá rí ejò, ní ẹ kọ́kọ́ pa àlùfáà kẹ́ jẹ́ kéjò ó máa lọ. Ǹjẹ́ kí ló dé, kí ló fà á? Ó ní ìrírí òun tí òun rí nípa bí ìgbéyàwó òun ṣe túká látọwọ́ àlùfáà ló jẹ́ kóun sọ bẹ́ẹ̀. Ọ̀dà, báwo ló ṣe ṣẹlẹ̀? Ó lóun fẹ́ káwọn èèyàn kan là òun lọ́yẹ̀ ni o. Ó ní gbogbo ojú tó ń wò mí báyìí, ó ní òun fẹ́ kí a la òun lọ́yẹ̀, ká fún òun ní ìmọ̀ràn lórí ẹ̀. Kí ni kóun ó ṣe? Ọ̀dà, ṣàlàyé ká gbọ́. Ó ní ohun tó ṣẹlẹ̀ ní wípé, ó ní òun àti ìyàwó àwọn ti ṣe ìgbéyàwó, ó ti pé ọdún 6 tàbí ó ti lé lọ́dún 6 díẹ̀. Ó ní àwọn sì ti bímọ 2. Ó ní ṣùgbọ́n ní kété tí àwọn ṣe ìgbéyàwó, ó ní òun rí wípé ìyàwó òun, bóyá ká sọ pé kò sí ìfẹ́ mọ́ ni, ṣùgbọ́n òun sì nífẹ̀ẹ́. Ó ní ṣùgbọ́n ìyàwó òun kò sí respect kankan fún òun nínú ilé, kò pọ́n òun lé. Kódà kálejò wá bá wọn, kì í pọ́n òun lé rárá. Ó bá fẹ́ gbóúnjẹ fún òun lórí ìnàró ni, bó fẹ́ kí òun lórí ìnàró ni, kò tiẹ̀ sí pé èèyàn tiẹ̀ ń tẹ̀ kíyàn. Ó ní èyí òun mú mára, pé òun tiẹ̀ ká kún pé àgbélébùú tóun nìyẹn. Ó lóun mú mára. Kódà ó lóun sọ fẹ́ bí òun ò dẹ̀ sọ fẹ́ bí ìyàwó òun kankan. Ó ní ṣùgbọ́n kí lòun rí? Ó ní wípé ní lára àkíyèsí òun ní wípé bí àlùfáà tí òun fẹ́ sọ̀rọ̀ nípa èyí tó bá ti pè sí orí aago àwọn tàbí tòun tàbí tìyàwó òun láti kí àwọn, nítorí pé àlùfáà yìí ó ní ó jẹ́ ẹni mímọ̀ sí àwọn. Ó ní àlùfáà yìí lára àwọn àlùfáà tó bá wọn ṣe nìkáì níjọ́ tí àwọn ṣègbéyàwó ni. Ó ní àlùfáà tí òun fẹ́ sọ̀rọ̀ nípa èyí. Ó ní tí àlùfáà yìí bá pè, bóyá ó pè ìyàwó àwọn tàbí ó pè ìyàwó àbí ó pè òun, ó ní the way bí ìyàwó òun ṣe máa ń ṣe ní orí call, lórí ìpè, ó ní bí ó fẹ́ lè kúnlẹ̀ dílẹ̀, pé ó máa ń pọ́n àlùfáà yìí lé gan-an. Kí ló dẹ̀ fà tó fi máa ń ṣe bẹ́ẹ̀? Ọ̀dọ̀ àlùfáà yìí ni wọ́n ti ń ṣe àsàlátù, tí wọ́n bá fẹ́ ní àdúrà, wọ́n máa ń lọ sọ́dọ̀ àlùfáà yìí, wọ́n máa ń ṣe àsàlátù lọ́dọ̀ àlùfáà yìí. Ó lóun ò ká kún pé torí pé ó jẹ́ àlùfáà rẹ̀ ni. Ó ní ó wá díjọ́ kan, òun àti ìyàwó òun àwọn ń lọ sí òde, báwọn sì ń jáde lọ. Àwọn wá pàdé àlùfáà yìí lójú ọ̀nà, òun ń bọ̀ pẹ̀lú àwọn ọmọ akéwù rẹ̀. Ó ní bí ìyàwó òun sì rí i, ó sáré lọ pàdé ẹ̀. Sàlámù alékùm àlùfáà, ó kúnlẹ̀ rẹ́múrẹ́mú, ó pọ́n lé dáadáa, ó ṣàpọ́nlé ẹ̀, àlùfáà wa kankan. Ó lóun náà súnmọ́ àlùfáà yẹn, òun ń bọ̀ lọ́wọ́, àwọn jọ kíra wọn. Sàlámù alékùm, kálukú lọ, wọ́n bá tiẹ̀ lọ. Òun àti ìyàwó náà wọ́n lọ sí òde táwọn ń lọ. Ó ní ìgbà táwọn wá padà délé, bóun ṣe délé, òun wá pe ìyàwó òun pé kó jókòó. Ìyá alágbájá, ẹ̀yà jókòó. Ohun tí mo fẹ́ bá ẹ sọ yìí, ọ̀rọ̀ tó ń dùn mí lọ́kàn ni o, ṣùgbọ́n ó yẹ kí n sọ kó gbọ́.
ó ní òun sọ pé òun ò jákúnra láti iye ìgbà yìí wá, ṣùgbọ́n tèní tó ṣẹlẹ̀ ó tún wá jẹ́ kí ọkàn òun tún wá lọ síbẹ̀ pé ó ti yẹ kóun náà kóun jákúnra kóun tiẹ̀ sọ nípa ẹ̀, lòun fi wá pè gẹ́gẹ́ bí ọkọ tó nífẹ̀ẹ́ síyàwó ẹ̀ pé òun náà ó yẹ kóun náà kó tiẹ̀ ní respect, àpọ́nlé tó máa ṣe fóun nínú ilé yìí, níbi wípé kó tiẹ̀ wá fẹ́ gbóúnjẹ fóun, kó fẹ́ ṣe anything, kó tiẹ̀ wá sí àpọ́nlé kankan láàrin àwọn, kó tiẹ̀ pọ́n lé mọ́ pé. Ṣùgbọ́n lénìí nígbà tí àwọn ń jáde lọ, ìwọ náà wo bó ṣe ṣe sí àáfàá yín, wo bó ṣe ṣe sí àáfàá láàárọ̀, ó kúnlẹ̀ rẹ́múrẹ́mú, ó pọ́nlé, ó ṣàpọ́nlé ẹ̀, inú ẹ̀ dùn, ó kíra, ó lọ. Òun náà deserve fún nǹkan báyìí látọ̀dọ̀ ẹ̀ náà gẹ́gẹ́ bí ọkọ síyàwó. After all, òun ló ń take care ilé, òun ló ń take care rẹ̀, take care àwọn ọmọ. Òun náà tiẹ̀ deserve láti pé kó respect òun. Ó ní kí ni ìyàwó ń gbọ́ lè sí ló bá fly o. Ó ní kí ló dé, kí ló fà á, kí ló fẹ́ fà léyìí? Ṣé torí pé òun kí àáfàá òun kúnlẹ̀ kí àáfàá lẹ̀ wá nítorí ẹ̀ ń sọ ilé? No. So ẹ má bó ń sọ nǹkan tó, ẹ má bó ń sọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn o. Kí ló fẹ́ fà á? Nínú tó pè pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ náà láàrin ọkọ síyàwó, èèyàn gbọ́dọ̀ respect, kó fún kéèyàn jọ jẹ́ ọjọ́ orí kan náà lọ́jọ́ bí èèyàn. Sign of respect gbọ́dọ̀ wà láàrin ara wọn, láàrin ara èèyàn síra èèyàn, ká tó wá sọ pé ọkọ síyàwó. Ó náà wá mú fóònù pé ọ̀dà òun máa pe àáfàá, òun tiẹ̀ máa bóyá ó tún lè bá ẹ sọ̀rọ̀. Ó ní bí ìyàwó ń ṣe dípò mú fóònù, ìyàwó náà bá sáré kí fóònù tiẹ̀ mọ́lẹ̀, ló bá ṣáájú ń pe àáfàá. Àáfàá sàlámù aláìkùm, ẹ wò ọ̀rọ̀ kan ló ń fẹ́ sọ fún yín nítorí wípé ọ̀rọ̀ yẹn ó ti fẹ́ di yánpọnyánrin nínú ilé, ó ti fẹ́ dá nǹkan sílẹ̀ nínú ilé ńsìn yìí o. Ó ní àáfàá bí pé kí ni? Wọ́n á sọ wípé láàárọ̀ nígbà tí àwọn pàdé, bóun ṣe kúnlẹ̀ tó ń kí yín, tó ń ṣàpọ́nlé yín yẹn, pé kò ní believe pé nígbà tó ń délé, báwọn ṣe padà délé òun àtọkọ òun, ṣe lọkọ ń bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé òun pọ́n àáfàá òun lé, òun ṣe ẹnìkan. Arákùnrin ní òun wá wo ìyàwó bó ṣe ń sọ̀rọ̀ yìí. Ó náà wá ní òkè. Ó ní àáfàá yìí wá béèrè pé ṣé ọkọ yín wà nítòsí ńbẹ̀ yẹn? Ó lọ sọ pé òun wà ńbẹ̀, pé kó gbé fóònù fóun. Ó lóun wá gba fóònù. Ó ní àáfàá yẹn wá ń sọ fóun wípé sàlámù aláìkùm, ṣé nítorí pé ìyàwó yín kúnlẹ̀ kí wa láàárọ̀, ó ṣe dáadáa pẹ̀lú wa, ó ní ẹ̀ ń bó ń jà nínú ilé. Ó lóun sọ pé òun ò bá jà. Pé tó ń sọ sí ni pé ẹ̀ ń react sóun nítorí pé òun kúnlẹ̀ fún àwọn àáfàá. Ẹ̀yin ò mọ̀ pé ẹni tó bá ti ń pọ́n àáfàá lé, àlìjánnà ni wọ́n ń wá yẹn. Ẹni tó bá ti ń ṣe àpọ́nlé àwọn àáfàá, ẹni tó bá ti ń pọ́n àwọn àáfàá wọn lé, àlìjánnà ni wọ́n ń wá. Torí ìdí èyí, ìyàwó yín ń fowó ra àlìjánnà, ó ń fi àpọ́nlé ra àlìjánnà sílẹ̀ ni. Àlìjánnà ló ń wà torí pé ó ń pọ́n àwọn àáfàá lé. Ẹni tó bá ti ń ṣe dáadáa fún àwọn àáfàá, ó ń ra àlìjánnà ìkalẹ̀ nìyẹn. Ó lóun wá ní àáfàá, ní tóun sọ ni wípé òun tí ẹ fẹ́ pé kí n ṣàlàyé fún mi pé irú àpọ́nlé tó fún yín láàárọ̀ yìí, tó bá tiẹ̀ jẹ́ ìlàjì ẹ̀ ló bá ń fò nínú ilé, inú wa máa dùn, ìgbéyàwó á máa tẹ́wọn lọ́rùn o. Ó ní ṣùgbọ́n òun sọ fún un pé láti ọjọ́ tí wọ́n ti marry, tí wọ́n ti ṣe ìgbéyàwó, kò fún un ní 1/4 irú ìkúnlẹ̀ àpọ́nlé tó fún yín lónìí, kò fún un ní irú ẹ̀rí. Lòun sọ pé sákèsì wípé òun náà tiẹ̀ deserve irú àpọ́nlé báyìí. Ó ní àáfàá bá ní well, ẹ̀yin lẹ mọ̀ nǹkan tí ẹ ṣe pẹ̀lú ìyàwó yín o, tí ò fi respect yín o, tó fi ń disrespect yín nínú ilé o. Ẹ̀yin lẹ mọ̀ nǹkan tí ẹ ṣe pẹ̀lú ẹ̀. Ẹ̀yin ní kẹ́ ẹ lọ tún inú ilé yín ṣe. Tó ọkùnrin bá ń hùwà bí irresponsible man nínú ilé, ìyẹn lè fà á kí ìyàwó má respect ẹ̀ náà. Bí ọkùnrin ò bá sojú sí ẹ̀kọ́ sí ẹ̀kọ́ sí nínú ilé, ó lè fà á kí ìyàwó má respect ẹ̀. So ẹ̀yin ní kẹ́ ẹ mọ ibi tí ẹ bá kù sí nínú ilé, ẹ̀yin ní kẹ́ ẹ lọ tún bẹ̀ sí, kí ìyàwó yín lè bá máa respect yín. So in this case, so ẹ má fi ti àáfàá, ẹ má fi kẹ́wọ́, ẹ má fi ti wa kẹ́wọ́ pé nítorí pé ìyàwó yín ó kúnlẹ̀ kí wa, lẹ wá fẹ́ lò yẹn láti fi máa bá wọn jà nínú ilé. No. So ẹ̀yin ní kẹ́ ẹ mọ ibi tí ọ̀rọ̀ yín bá kù sí, kẹ́ ẹ tún ṣe pẹ̀lú wife yín. Ó lóun wá ro ọ̀rọ̀ yìí pé ohun tí òun bọ́ ìyàwó tó ń bọ̀ ọmọ tó ń, so òun wà responsible nínú ilé lọ. Òun sọ fún àbá pé okay, òun ti gbọ́ sà, ẹ má wọlé, no problem. Ká lé ẹlẹ́yẹ lọ, òun wá fà bàbá adìyẹ. Òun wá darí ọ̀rọ̀ yẹn padà sí ìyàwó òun wípé so ìwọ ìyàwó my dear, ṣé nǹkan tí àáfàá sọ yìí ìwọ náà gbọ́? Jẹ́ òun look as a irresponsible man
irresponsible husband sí ẹ nínú ilé yìí níjọ́ táwọn ti fẹ́ra. Òun gbé nínú ilé, òun sanwó ilé, òun tọ́jú ọmọ, òun ṣe gbogbo ẹ̀. Ìwọ fúnra ẹ ò níṣẹ́ kan tó ń ṣe, iṣẹ́ tó ń bá ṣe náà làwọn jọ ń jẹ. So òun ti wá di irresponsible man tó yẹ kí ọmọ disrespect, tó jẹ́ pé Alfa ló wá ń ní àpọ́nlé iwájú tó ń lọ. Oníbíyàwó máa ṣe fly up mọ̀ nìyẹn fóun, tó yarí pé láéláé ẹ má tẹ̀ fẹnu kan fáwọn mọ́, ẹ má fẹnu kan alátìlẹ́yìn àwọn táwọn gbójú lé nìyẹn, àwọn táwọn fẹ̀yìntì nìyẹn, àwọn tó ń ṣàdúrà fáwọn nìyẹn, àwọn tó ń ṣàṣàlátù fáwọn nìyẹn. Ó ní apọ̀rọ̀ ẹ lówó ọ̀ láronú. Ó ní rágbaràgba ọ̀rọ̀ yìí ní ìyàwó òun fi sínú tó fi kẹ́rù tó fi gbálé wọn lọ. Ó ní lílọ tó kó lọ sílé wọn. Ó ní ọ̀rọ̀ yìí wọn ò gbọ́ ní fámílì ìyàwó ẹ̀ rí o, nǹkan tó ń ṣe fóun nínú ilé. Ó ní òun wípé ọ̀rọ̀ yẹn nǹkan kékeré ni. Ó ní torí àǹfààní yìí lòun wá lò láti lọ sílé wọn wípé mọ́mì dàdì. Ǹjẹ́ ìyàwó òun ti sọ nǹkan tó torí ẹ̀ wá, tó torí ẹ̀ kó wá? Ó ní ó sọ pé olùjọ́ náà kò yá wọn, ó lóun wá sọ bó ṣe ṣẹlẹ̀, òun ṣàlàyé fún wọn pé ẹnu respect nìkan lòun ní lọ́dọ̀ ẹ̀, gbogbo èyí tó kù kò fi lẹ̀, ètò ń fẹ́ kó máa pọ́n òun lé. Nítorí ẹ̀ kó tó kó jáde o. Wọ́n láwọn òbí ẹ̀ náà wọ́n bá sọ, wọ́n sọ pé láéláé òun ti ẹ̀ ní kó wá sọ́dọ̀ ọmọ torí pé àwọn tó jẹ́ alátìlẹ́yìn òun ti ẹ̀ pọ́n wọn lé, òun ti ẹ̀ ṣe dáadáa sí wọn, òun ti disrespect Alfa òun. Ó ní gbogbo ẹ̀yin èèyàn ló jẹ́ kóun wá bá mi pé káwọn èèyàn ti ẹ̀ làwọn lọ́yẹ̀ kí ni kóun ti ẹ̀ ṣe náà. Ṣé kóun gba arábìnrin padà àbí kóun ti ẹ̀ fi ilẹ̀ sílé wọn kó wà ńbẹ̀? Torí òun ò mọ̀. Òun sọ pé Alfa ń fẹ́ o, ẹ máa ń sì ń gbọ́ níbẹ̀ tí òjò gàtí kò jọ gàtí, eégún àti ló wọlé, ènìyàn àti ló jáde. Òun sọ pé Alfa ń fẹ́ o. Èmi náà tẹ̀ ń wò, èmi ò sọ pé Alfa ń fẹ́, ṣùgbọ́n àtẹ̀yin tẹ̀ ń wò mí, Alfa wà nínú ẹ̀yin tẹ̀ ń wò ètò yìí. Ẹ̀yin náà ẹ bá wa dá sí. Ẹ comment lórí program wa. Ẹ share rẹ̀ fún àwọn èèyàn. Ẹ bá wa comment. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí bákan náà. Iná ò ní tán owó yín. Lára àwọn ọgbọ́n ilé tí a ní ká mọ́ wá kọ́ là ń kó lórí ètò yìí. Àwọn challenges tó ń face àwọn couples lẹ́yìn tí wọ́n bá ti fẹ́ ìyàwó, tẹ́lẹ̀ tí wọ́n ti ṣe ìgbéyàwó tán, òun lélẹ́yìí tí ọ̀pọ̀lọpọ̀ ń fi ṣe àmúmọ́ra ẹ̀sùn inú ẹ̀kú. Ìwà àwa tí ẹ̀ ń gbọ́ mi tẹ́lẹ̀ láǹfààní àti gbọ́ mi báyìí, ẹ bá wa dá sí. Orúkọ tí mi ò yí padà. Ìkànnì Atẹnifíjọ TV ilẹ̀ tí ń wò wá. Atẹnifíjọ TV sì orúkọ mi. Títí a ó tó fi pàdé nígbà mi, mo retí comment yín láti padà sọ fún arákùnrin nǹkan tí ẹ sọ. Àti pé òun náà máa rí bí ẹ bá ti comment ní orí YouTube, ní orí Facebook. Gbogbo apáta, gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa, iná ò ní tán owó yín.